Koiki Media bring the world closer to your doorstep. Sí àyẹ̀ Igboho Òòṣà ọ̀gá tiwa akọni of Yorùbá land àgbàwo sí àyẹ̀. Koiki Media bring the world closer to your doorstep. Igboho Òòṣà Igboho Òòṣà sí àyẹ̀. So dàmọ̀ Igboho Òòṣà ṣe mọ bíbà ẹ̀ housing nílé bàbá wa ọba Adéwọ̀lú Ládọjà sí àyẹ̀ Igboho Òòṣà with plenty people. Koiki Media bring the world closer to your doorstep. Igboho Òòṣà is here. Ògo ilẹ̀ Yorùbá is here. Mi lè jábọ̀ láyé. Mi lè jábọ̀. Ọ̀gá tiwa is here. Síà. Ọ̀nà wo lẹ ń gbà báyìí? Ẹ̀jẹ̀ kọjá báyìí lẹ ń lọ o. Bẹ́ẹ̀ ṣe ń lọ lélẹ̀ o. Ẹ tẹ̀lé wọn báyẹn o. Bẹ́ẹ̀ ṣe ń lọ rè. Koiki Media bring the world closer to your doorstep. Today is January 26, 2026. Sí àyẹ̀ gbé fún Igboho Òòṣà. So dàmọ̀ Igboho Òòṣà Igboho Òòṣà. Ẹ súnmọ́ bàbá ẹ súnmọ́ wọn ti lọ wájú. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ súnmọ́ wọn. Igboho Òòṣà. All say God bless Yorùbá land. Ẹgbẹ́ síbí ẹgbẹ́ súnmọ́ bí ẹ̀gbọ́n. Igboho Òòṣà. God bless Yorùbá land. Koiki Media bring the world closer to your doorstep. Igboho Òòṣà ìsí ẹ̀ máa pò ṣe òṣè yẹn ló máa pa ẹ́. Koiki Media bring the world closer to your doorstep. Ọ̀nà wo ló lẹ́ máa. Jábá olè wọ̀ ẹ máa lọ ìṣó ń bẹ̀. Ẹ máa lọ tí a bá ilé wo lójú ẹ bá dé. Koiki Media bring the world closer to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Igboho Òòṣà is here live and direct. Ìbàdàn náà ń pè bíbà iṣẹ́ ẹjẹ́ àmọ́. Síà. Ìbíbà náà ń pè ní Awólọ́wọ̀. Koiki Media bring the world closer to your doorstep. God bless Igboho Òòṣà. Ẹ súnmọ́ wa láyé. Igboho Òòṣà Igboho Òòṣà Igboho Òòṣà ó dé padà. Ẹ dàmọ̀. Koiki Media bring the world closer to your doorstep. Sí àyẹ̀. Ọ̀gá tiwa number 1. Ẹ ṣíà ẹ bá wa pín ẹ bá wa jẹ́ kó lọ fà.
ẹ jẹ́ kó lọ fà Ìgbòho ṣá aláàánú mẹ̀kúnnù of Yorùbá land aláàánú mẹ̀kúnnù of Yorùbá land. Ìgbòho ṣá ó dé padà Ògo of Yorùbá land Ògo of Yorùbá land Ìgbòho ṣá Ìgbòho ṣá Ìgbòho ṣá Ìgbòho ṣá ó dé padà wọ́n tó bẹ́ẹ̀. Ìgbòho ṣá Ìgbòho ṣá Sódàmọ̀ God bless Yorùbá land. God bless Sunday Adeyemo Ìgbòho ṣá. God bless Sunday Adeyemo Ìgbòho ṣá. Ìgbòho ṣá is here. Ẹ bá wa jẹ́ kó lọ fà, ẹ jẹ́ kó lọ fà. Ìgbòho ṣá is here. Ìgbòho ṣá. Ògo. Ẹni mọ̀ ojú di òòṣà ó mọ̀ ojú di. Ògo ó dé padà. Ẹni mọ̀ ojú di òòṣà ó mọ̀ ojú di. Ìgbòho ṣá. Ìgbòho ṣá. Ìgbòho ṣá. Ìgbòho ṣá. Ìgbòho ṣá. God bless Yorùbá land. Ìgbòho ṣá. Sódàmọ̀. Ẹ jẹ́ kó lọ fà Ìgbòho ṣá. Ìgbòho ṣá. Tẹ́lẹ̀. Ìgbòho ṣá. Ọ̀gá tiwa má lọ tẹ̀lé lúsà o Ògo ni ó tẹ̀lé o tó gbọ́ you don see Ìgbòho you see Ìgbòho ṣá. Ṣé o mọ̀ Ìgbòho? Aláàánú tí a ó dé padà. Ìgbòho ṣá. You don see Ìgbòho? Ìgbòho ṣá. Navy blue shirt. Ìgbòho ṣá Sódàmọ̀. Dátì ẹ̀ mọ̀ Ìgbòho ṣá. Ògo. Ó bàbá Dami Ìgbòho ṣá. Àbáṣe kí n lu àìní o. Koiki Media bring the world closer to your doorstep. Go there. Ìgbòho ṣá. Ọ̀gá tiwa. Go there. Ọ̀gá tiwa Tuale. Koiki Media bring the world closer to your doorstep. Sódàmọ̀. Yóò sáré òkè. Ètè rẹ̀ Ìgbòho lẹ́wọ̀.
Ìbàdàn yóò wà. Ó tolú ẹ̀. Bàdí Káyọ̀dé. Sójà mà igbó òòṣà. Àwọn bàbá dábì. Ọjà tiwa àlewá ìtì ajé. God bless Igbo Òòṣà. God bless Sunday Adeyemo Igbo Òòṣà. God bless Sunday Adeyemo Igbo Òòṣà. Come here. God bless Sunday Adeyemo Igbo Òòṣà. Pè méjì. One. Koiki Media bring you closer to your doorstep. Ẹ jẹ́ kó lọ fà. Ògo. Àwọn ọlọ́jọ́ sá lọ. That's it now. 2026. That's it now. Ó kílẹ̀ dàkú. Adeyemo Igbo Òòṣà. God bless Sunday Adeyemo Igbo Òòṣà. God bless Sunday Adeyemo Igbo Òòṣà. God bless Igbo Òòṣà. Ọ̀gá tiwa is here. Igbo Òòṣà is here. Igbo Òòṣà is here. Àṣẹ. Ẹ̀gbọ́n àbọ̀ lọ́rọ̀ yẹn ni. Ẹ̀wà lọ gbóbi ìfúnkan sínú mọ́tò. Tó bá jẹ́ pé olóògbé ogun náà ti rẹ̀ fún olóògbé ogun náà ti gba mílíọ̀nù ní ìyàwó. Àbí. Koiki Media bring the work closer to your doorstep. Bó ṣe ń lọ nílùú Ìbàdàn sí à pẹ̀lú bàbá wa Sunday Adeyemo Igbo Òòṣà. Igbo Òòṣà is here. Ògo.
ẹ súnmọ́ aráyé. Koiki Media bring the world closer to your doorstep. Bó ṣe ń lọ nílùú Ìbàdàn ẹ má bá wa like ẹ bá wa love ẹ bá wa share ẹ jẹ́ kó lọ fà ẹ jẹ́ kó lọ. Ẹ súnmọ́ àwọn gẹ́gẹ́ àwọn. Fẹ́ńsà tó mẹ́jọ ṣe Igbóòṣà Ògo Igbóòṣà ó dé padà Igbóòṣà Ògo. Igbóòṣà God bless Yoruba land. Ògo. God bless Yoruba land. Níbo dátí ẹ mọ̀ géètì náà ń pè bíbá ẹ o géètì náà ń pè bíbá ẹ géètì lójú Ọ̀yọ́ state lójú Ìbàdàn géètì Igbóòṣà ó dé padà. God bless Yoruba land. ẹ ti rí bínú àwọn yẹn ṣe ń dùn wọ́n dé ògo mọ̀ Igbóòṣà isi ẹ̀. Vale, right. Get up! Iya. Ògo Igbóòṣà ajé. Koiki Media bring the world closer to your doorstep. Inú àwọn èèyàn dùn bí wọ́n ṣe rí Olúọmọ of Yoruba land. Sunday Adéyẹmọ Àgbàwo Májòbájẹ́ of Yoruba land. Aláàánú mẹ̀kúnnù of Yoruba land. God bless Sunday Adéyẹmọ Igbóòṣà.
Igbó Òòṣà Ògo Igbó Òòṣà Igbó Òòṣà ó bẹ́ sẹ́kù ayé àṣàyè dáná sùn díẹ̀ lọ́wọ́ kan. Máa ní ayé ìwé ìrajà. Koiki Media bring dua close hati, ada Ustaz? Live and direct, Koiki Media bring the world closer to your doorstep. Today is January 26, 2026. Bó ṣe ń lọ nílùú Ìbàdàn. Welcome back, Ògo. Òòṣà káàbọ̀ ṣe dáadáa lóde àti ìrètí rẹ ò káàbọ̀.
káàbọ̀ ṣé dáadáa lóde àti ìrètí rẹ ò káàbọ̀ ṣé dáadáa lóde àti ìrètí rẹ ò káàbọ̀ ṣé. Welcome back for Igbohosa. Welcome back for Igbohosa. See you here. àti débẹ̀ àwọn ẹbí jẹ́ máa gbà abẹ́ bridge. Ajé àwa la ní sí àgbẹ̀yìn. Ó dàgbọ́n sí lò.
ó dà kọ́kọ́. Ìrẹ̀ gbé wọn náà. Báyìí dàgbà ní àgbàlagbà ní àgbàlagbà ní. Koiki Media bring the world closer to your doorstep. Ẹ ṣé o, ẹ̀yin olólùfẹ́ ilẹ̀ Yorùbá, àní fi yín ṣàwátì o. Ìgbà tílẹ̀ Yorùbá bá máa dáa, wọn ní àníwẹ́ ní kankan tì ní yín o. Ìgbòho ṣà ó dé padà. Yeah. Ọlọ́run yọ yín pẹ́pẹ́ fẹ́sì. Tó bá yípo ẹ́sìpẹ́sì kan ló dájú, máa rí kó rà. Báyìí kìí kó. Ẹ̀yìn ìgbà náà máa rà. Ìyàwó tí mo pọ̀ nìyẹn. Ìyàwó tí mo pọ̀ nìyẹn. Lédùmarè adúpẹ́ o. Olóko tó yan gbàdún o. Bẹ́ẹ̀ tó ní ká pé àwọn ti padà bọ̀. Koiki Media bring the world closer to your doorstep. Báyìí la ṣe wà nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá.
ẹ kú iṣẹ́. Bumper is here now. Ajé ọlọ. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Báyìí ni a ṣe dé láti ọ̀dọ̀ bàbá wa kábíyèsí wa bàbá wa Adéwọ̀lú Rashidi Ọládọjà kábíyèsí o. Báyìí la ṣe dé láti ọ̀dọ̀ wọn kí Ọlọ́run Elédùmarè kó bá wa dúró ti kábíyèsí wa àti gbogbo àwọn ọba alálùbáríkà ọba ìdùnnú tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá. Àwa ní fi ẹnìkọ̀ọ̀kan àní fi ṣàwátì láàrin wa o. Ọlọ́run Elédùmarè á bá wa dúró ti ẹnìkọ̀ọ̀kan wa o. Àwa fi dédé àsìkò yìí a fi ṣàdúrà fún ìkànnì tí ẹ ti ń gbọ́ wa, ìkànnì Koiki Media. Kí ìkànnì Koiki Media kó máa lọ síwájú, kó máa lọ ẹ̀yìn, òkè ni a fẹ́ kí ìkànnì Koiki Media kí ó máa lọ, kí Ọlọ́run Elédùmarè kí ó bá wa ṣe bẹ́ẹ̀. Àṣẹ o, ẹ máa bá wa kọ́ lọ. Welcome back bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà.